Ṣé rí àṣírí tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, a máa fi mọ ìpìlẹ̀ ogun tí ń ja èèyàn àti ọ̀nà àbáyọ. Ẹni tó bá ní kò sí kíní nílẹ̀ Yorùbá pé kò sóògùn, òǹtọ̀hún ti kú, wọn àti ìgbésìn. Àti pé ibi tí ẹni yẹn rìn dé lórí náà dé o. Ibi tẹ́ni yẹn rìn dé ńbẹ̀ lórí náà dé o. Torí ẹni tí ò bá dé oko bàbá ẹlòmíì rí yóò ní kò sí oko tó dàbí ti bàbá òun. Àṣírí tó o bá lò bó o ṣe kékeré tí tó fi débi tó dé gbogbo ẹ̀ ló mọ̀. Àtẹ̀lé tí wọ́n gan rántí àtẹ̀lé tó rántí gbogbo ẹ̀. Ìpìlẹ̀ ogun tí ń jọ ó mọ̀ ó sì mọ ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Ó kàn jẹ́ pé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé ìwà ọwọ́ wa, ìwà ìdá ọwọ́ wa, òun ló fa àwọn nǹkan míì tá a fi rò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ni ò sí. Síbí àwọn kan máa ń wo gíláàsì. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n sì máa ń sọ nǹkan tí ń ṣẹlẹ̀. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ. Ṣé rí àṣírí tí mo fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ yìí tí mo pè ní àṣírí tá a fi mọ ìpìlẹ̀ ogun tí ń ja èèyàn àti ọ̀nà àbáyọ. Àṣírí tó le púpọ̀ ni o. Àṣírí tó le púpọ̀ ni. Kí lẹ́ bá mi wá? Ipa ẹlùlú. Ṣé rí kíní ipa ẹlùlú yìí tá a bá ti rí bí wọ́n ṣe gbé lẹ́hùn náà là á ṣe gbé. Bí wọ́n ṣe gbé lẹ́hùn bẹ́ẹ̀ là á ṣe gbé. Tá a bá wá gbé kíní, a wà wá òkété abo. Òkété abo. Sọ́fínì ni o. Kì í ṣe wújù o. Ṣé rí sọ́fínì yìí? A là láyà. A kó àwọn ìfun ẹ̀. A gùn mọ́ ọṣẹ àti èpo igi ńlá. A kó síbi kan. A tún wá mú èpo ọ̀bọ̀, èpo igi ńlá àti odidi ẹyẹ ẹ̀gà olórí dúdú. A kó sínú òkété yìí. A wà sẹ́mà kíní ipa ẹlùlú tá a gbé yìí. A gbé sínú apẹ̀. A gbé sínú apẹ̀. Tá a bá ti gbé sínú apẹ̀, a wà da àyà òkété tá a ti kó nǹkan sí. A da àyà rẹ̀ dé. A wà jó. Tá a bá ti wá jó kíní tán, tá a jó tán, ẹ̀jẹ̀ á bu díẹ̀ ká pò mórí. Tá a bá wá fẹ́ sùn lálẹ́, alẹ́ ni lílò rẹ̀ o. Tá a bá fẹ́ sùn lálẹ́, èyí tó kù ẹ̀jẹ̀ á fi fọ́kọ mu. Nígbà tá a bá mọ̀ pé a jáde síta mọ́ rárá, a wà mú ti òríhùn. A fi pa orí wa báyìí. A wà sùn. Yorùbá ó tù òjíire. Mo máa ń sọ kíní kan pé gbogbo ẹni tí ń bá rí tí mo kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn, ológun ni o. Lójú ti tèmi ológun ni. Bàbá mi kan ni wọ́n máa ń sọ pé tí ń bá pòwe kan pé tọmọdé bá lóògùn jàkadì ẹgbẹ́ ni ó fi bá jà, wọn ò ní mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Tó bá jẹ́ ẹgbẹ́ bàbá tiẹ̀ ló ṣe fún un kọ́. Tó bá jẹ́ ẹgbẹ́ bàbá tiẹ̀ ló ṣe fún un kọ́. A máa ń fi àṣírí mọ ìpìlẹ̀ àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà wá. Ó dájú dáadáa. Dáadáa. Mo tún fi kún lẹ́ẹ̀kan sí. Ó dájú dáadáa. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ọlọ́run ò ní dá wa láàmú o. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi, aka ọmọ Gíẹ̀sì, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo fi àṣírí yìí sílẹ̀ fún gbogbo ojúlówó ọmọ òtù òjíire.
tá a jẹ́ Yorùbá. Mo fi àṣírí yìí sílẹ̀ fún wa, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, àṣírí tó dáa púpọ̀ ni. Ọlọ́run Olódùmarè ń padà lẹ́yìn wa o. Ibi tí ogun ti ń ja kálukú, Ọlọ́run Olódùmarè yóò ṣẹ́gun fún wa. Àṣírí yìí dájú o, Ọlọ́run dájú jùlọ. Ọlọ́run ló fi gbàdúrà síbẹ̀. Ọlọ́run fi àwọn ọ̀nà àbáyọ, ó fi ọ̀nà àbáyọ sí àwọn ọ̀nà kọ̀ọ̀kan. Tá a bá tí ì mọ̀ náà ni, tí a tí ì mọ̀ ló pọ̀ ju tá a mọ̀ lọ. Torí pé tó bá jẹ́ pé a ti mọ gbogbo ẹ̀ tán ni, a kò máa wá nǹkan kékeré. Oògùn ó sì gùn tí ò lópin ni. Ó gùn tí ò ní òpin. Níbi títí táyé dé, ńbẹ̀ ni ti Kẹ́hìndé ti bẹ̀rẹ̀. Ìbà fún gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ. Níbi tí àṣírí ti wá, ìbà. Mo ṣe ìbà fún gbogbo ọmọ Yorùbá pátápátá, ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ má jẹ́ n sì sọ o. Àṣírí ni mo fi sílẹ̀ hun, àṣírí ni. Kí ni mo pè? Àṣírí ni tó dájú tí sì ń jẹ́ dọ̀la. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. 090 72 79 33 48 080 61 40 8254. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ bá subscribe sí YouTube channel wa, tí ẹ bá ṣe àṣírí, lágbára lọ́wọ́ Ọlọ́run yóò jẹ́ fún yín. Lágbára lọ́wọ́ àwọn tẹ́lẹ̀dùmarè káyélé lọ́wọ́ yóò jẹ́ fún yín. Lágbára lọ́wọ́ àwọn tó nílẹ̀ yóò jẹ́ fún yín. Mo filẹ̀ fún gbogbo àwọn subscribers tán ti subscribe sí YouTube channel wa. Àwọn ni mo fi àṣírí ilẹ̀ fún, yóò sì jẹ́ fún yín láṣẹ Ọlọ́run.